orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Chief Dauda Asikulaye tí mo jẹ́ administrative secretary OPC. Èmi dẹ̀ tún ni bá ààrẹ jíròrò ààrẹ ọ̀nà kakanfò of Yorùbá land. Alákọ̀ọ́kọ́ mo fẹ́ fi àsìkò yìí bá àwọn tí wọ́n bá mi sọ̀rọ̀, ẹ̀yin tí ẹ ń pè mí, ẹ̀yin má jọ bàjẹ́, ẹ̀yin peacemakers tí ẹ ń pè mí lórí ọ̀rọ̀ Sunday Igboho pẹ̀lú fídíò tí mo ṣe nípa ẹ̀. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ẹ bá mi sọ̀rọ̀, Mr. Chief Tunde Hamilton tó wà ní London ẹ bá mi sọ̀rọ̀, àwọn bàbá mi kan náà bá mi sọ̀rọ̀ tó ní kí n má dárúkọ àwọn pé àwọn fẹ́ make peace. Àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé lẹ́yìn ìgbà tí ẹ pè mí, ó ní àwọn social media warrior Sunday Igboho wọ́n tó jáde síta again, wọ́n tó sọ oríṣiríṣi ọ̀rọ̀. Àwa ò ní kó má sọ̀rọ̀ o, àmọ́ mo kàn fẹ́ ṣe àlàyé fún ẹ̀yin èèyàn tí ẹ gbọ́ mi, ẹ̀yin ọmọlúwàbí, ẹ̀yin Yorùbá àtàtà. Mo fẹ́ ṣe àlàyé fún yín, ọ̀rọ̀ ló ń bá mo kó mo rò wá o. Gbogbo èèyàn ọba aládé ilẹ̀ Yorùbá ẹ má wòran o, ọ̀rọ̀ yìí ti fẹ́ máa di nǹkan mi o, ẹ má wò wọ́n níran o, ẹ tètè dìde sí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ tètè bá wọn paná ẹ̀, iná tó ń jó ràn-ìràn yìí kẹ́ ẹ tètè bá wọn paná ẹ̀. Ìjà tó wà láàrin olóyè Sunday Igboho àti àwọn èèyàn ààrẹ ọ̀nà kakanfò, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ tètè bá wọn dá sí, kò yẹ ká máa bára wa jà ní ilẹ̀ Yorùbá, ọmọ ìyá kan náà ni wá. Kí ló dé tá a ṣe wá bẹ̀rẹ̀ sí ní kọjú ìjà síra wa? Gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ló yẹ ká wá bí gbogbo ẹ ṣe máa yanjú, a wá bẹ̀rẹ̀ sí ní kọjú ìjà síra wa àfi bíi pé wọ́n ń dì wá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, gbogbo ẹ̀yin ọba aládé, bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, ẹ má wòran, ẹ tètè bá wọn paná ẹ̀, ẹ tètè pè wọ́n, ẹ jọ̀ọ́. Àwa ò jáde láti máa sọ̀rọ̀, mi ò kì í ṣe blogger, so mo lè ń sọ̀rọ̀ lórí social media. Àmọ́ ó ti pẹ́ tí Sunday Igboho ti ṣe pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ tí wọ́n ti máa ń bú ọ̀gá wa Ìbà Gani Adams, tí wọ́n ti máa ń sọ̀rọ̀ oríṣiríṣi nípa Ìbà Gani Adams. Ìbà Gani Adams ò dá sí. Tí àwọn èèyàn bá mú fídíò déwájú Ìbà Gani Adams, àmọ́ ìbà tẹ́mi pẹ̀lú wọn máa wà, wọ́n máa mú fídíò déwájú Ìbà Gani Adams pé ẹ̀wọ̀n kan táwọn ọmọ Sunday tún sọ, ẹ̀wọ̀n kan tó sọ, ààrẹ sọ fún wọn pé ṣé Sunday ló sọ̀rọ̀? Wọ́n ní kò ṣe Sunday ló sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀ ló ń sọ̀rọ̀, ààrẹ ni ẹgbàgbé ẹ̀ kò sọ̀rọ̀ mẹ́. So ààrẹ òkè wo bẹ̀, ààrẹ àwò gbàmí náà tí Sunday sọ àwọn ọ̀rọ̀ kan nígbà kan ní 2021 tó sọ àwọn ọ̀rọ̀ tó sọ, ààrẹ wò. So ààrẹ ò dá sí, but nǹkan tó wá ń ṣẹlẹ̀ gangan tó bí gbogbo wàhálà yìí táwọn ò sì ní wípé ó lè máa bú èèyàn kó máa rán àwọn ọmọ ẹ, àwọn bloggers ẹ kó máa rán wọn ní ẹ̀yìn kó ní kan máa bú Ìbà Gani Adams tó dídí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá. Àwa ní issue kan pẹ̀lú olóyè Laji Abbas, issue ta ní pẹ̀lú olóyè Laji Abbas, ó sọ àwọn ọ̀rọ̀ kan, ó pàtàn kan, so ìtàn yẹn bàbá wa ẹ̀gbọ́n káàrẹ Chief Gboyega Adejumo, àwọn náà wá sí anniversary ààrẹ tí wọ́n ṣe 6 years anniversary tí ààrẹ ṣe, wọ́n dẹ̀ ṣe àwọn àlàyé kan nípa ọ̀rọ̀ ààrẹ ọ̀nà kakanfò. Laji Abbas bọ́ sórí program ẹ̀, ó bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi nǹkan nípa ọ̀rọ̀ yẹn, ó criticize bàbá yẹn. So lẹ́yìn ìgbà yẹn ló tó sọ àwọn kankan tí àfiwá wò pé kí ni ìtumọ̀ nǹkan tí eléyìí sọ ìyẹn fẹ́ fa ìjà láàrin wa nígbà yẹn, ló ìyẹn ti yanjú. Ìwọ Sunday Igboho o tún wá àwọn bloggers ẹ kó tún máa support máa yẹn, o tún wá pé máa yẹn tó fún ní nǹkan débi pé máa yẹn tún wá níbi tó ti ń sọ̀rọ̀ tó ti ń condemn ààrẹ tó ti ń sọ oríṣiríṣi nípa ààrẹ, o tún wá ń ṣàlàyé, o tún wá ń praise wọ níbẹ̀. Àwa wò báyìí pé then àwọn bloggers ẹ náà tún wá jáde síta, wọ́n tún repeat the same thing tí máa yẹn sọ. Àwa wò pé ok ọwọ́ ẹ wà ń bẹ̀. Lẹ́yìn ìgbà yẹn la tún wá ní intelligent report kan wípé o tún lọ ṣe meeting pẹ̀lú àwọn bloggers ẹ gé pé ẹ jáde síta, ẹ lọ ṣe fídíò kẹfì praise man yẹn, kẹfì support ẹ or something like that. So wọ́n ṣàṣe nǹkan yẹn nígbà yẹn, ibi tá a ti wá wò nìyẹn pé sọ fún mi bàbá oní kàlẹ́ndà, téèyàn bá sún tó bá yá ọmọ sún kiri náà. Wọ́n fún alára ìgbà tó tún wá sí Nàìjíríà, wọ́n tó wá sí Nàìjíríà again, ó wá nígbà tó máa dé Nàìjíríà the first thing tó máa kọ́kọ́ sọ ààrẹ ló kọ́kọ́ ta sí. Nígbà tó máa sọ̀rọ̀ ó sọ pé bí wọ́n ṣe wá o, bí wọ́n ṣe dé yìí, ìwọ ti dé tán, ìwọ ṣe gbá, ìwọ ṣàwo, tí ẹ bá fẹ́ lọ sí, tẹ bá ti parí òkú tó fẹ́ wá ṣe tán, ó máa bẹ̀rẹ̀ sí máa rí gbogbo àwọn ọmọ ńlá, ìwọ ò need the permission anybody. Ta ló seek for permission? Ṣe bí ààrẹ ló kọ lẹ́tà tí ààrẹ sọ wípé àwọn fẹ́ clearance láti ọ̀dọ̀ àwọn governors àtàwọn ọba ilẹ̀ Yorùbá. Ìwọ wá sọ wípé ìwọ ò need the clearance látọ̀dọ̀ ọba ilẹ̀ Yorùbá àti anybody, ìwọ máa bẹ̀rẹ̀ sí máa wọgbó lọ, òun fi style òun ta sí ààrẹ. Ọmọlẹ́yìn ẹ̀kọ́ náà tún sọ̀rọ̀ nígbà tí òun ṣàlàyé pé wọ́n nìkan ló fèsì Buhari, kò sẹ́nibọ̀dì tó ṣe kíní kan, kò sẹ́nibọ̀dì tó sọ̀rọ̀, ìgbà kan àwọn kọ̀ọ̀kan ọmọlẹ́yìn sọ̀rọ̀ pé àwọn kan máa pera wọn ní kakanfò, òní dákẹ́bẹ̀ kíní kan, all those things. Àwa wò pé kí ni túnmí lè sọ láàrin ajé ló mú ní pẹ́kọ̀rọ̀ náà. Tó bá mọ̀ pé orí ẹ bá gbé, táyà ẹ bá gbé, fèsì ààrẹ náà,
kó bá rẹ sọ̀rọ̀ kó fèsì rẹ kó ṣe àlàyé fún rẹ kó come out fún alára ẹ kì í ṣe pé kó máa rán àwọn ajá ẹ àbí táwa wò nìyẹn wípé tábà tún gbé ọ̀rọ̀ ẹ̀sìn lọ bá rẹ tábà tún ṣàlàyé fún rẹ máa sọ pé ẹ fílẹ̀ pẹ̀lú títí ẹ mo wá wò kókè ó dàbí pé ó tó time tá a máa kékeré pọ̀ rí ìyàlá ìyá ẹ fún ẹ ní wọ́n Sunday Igboho ni ìyẹn ni mo ṣe wá wò pé mo ní láti jáde fún ẹ kí n ṣàlàyé fún ẹ pé Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land lápè náà kò ń ṣe ní àrífín àtọ pé ìwọ Sunday dẹ̀rẹ̀ tó ń pariwo tó ń ṣe gbogbo ẹ̀ yìí you have nothing to offer Yorùbá people ó ní nǹkan tó fẹ́ offer àwọn Nàìjíríà àwọn Yorùbá ó ní anything tó fẹ́ offer Yorùbá ó fẹ́ jẹ́ olórí ogun tó ń ṣojo olórí ogun tó ń sá fún detention olórí ogun tó ń sá fún detention olórí ogun tó ń gba condition lọ́wọ́ ìjọba ilé olórí ogun wo ni tiẹ̀ ó fẹ́ jẹ́ olórí ogun ó pẹ́ lórí ogun ó ló fẹ́ jẹ́ olórí ogun lẹ Yorùbá wọ́n sọ fún ẹ wípé o fẹ́ wá sí Nàìjíríà láti wá sòkú màmá ẹ ìwọ iná ló pariwo ló bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ ló bọ́ sórí social media ló bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ wọ́n tún fún ẹ ní condition pé tó bá dé òkú màmá ẹ ní kó wá ṣe 4 days ní kó ló kó padà ó dẹ̀ mọ́ condition kan fẹ́ olóńgbà condition lọ́dọ̀ ìjọba ó dẹ̀ sọ pé ó fẹ́ jẹ́ olórí ogun ilẹ̀ Yorùbá ó dé nígbà yìí náà tán ó gbẹnu ẹ dúró fẹnu jáwáyà ó tún fẹnu jáwáyà kiri ó tún bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ̀ kiri ó ń bọ́ síta ọ̀bẹ̀rẹ̀ sórí ó dẹ̀ mọ́ condition tó wà lọ́wọ́ ẹ ó mọ̀ wípé ó dẹ̀ ń tán gbogbo Yorùbá ó ti ra tíkẹ́ẹ̀tì nígbà tó ra tíkẹ́ẹ̀tì fún un bọ̀ ó ti ra return ticket ó mọ ọjọ́ tí return ticket yẹn jẹ́ ó dẹ̀ dé ó dẹ̀ ń pariwo fáwọn èèyàn ó sọ fáwọn èèyàn wípé dídé tí wọ́n dé yìí o ìwọ́dé tán ni o òkú màmá yẹn ni wọ́n fẹ́ ṣe o òkú màmá yẹn ló ń bá ìlẹ́rù tẹ́tẹ́lẹ̀ o oríṣi òkú màmá yẹn tán sìn bó ṣe wà yìí sìn anything ló lè ṣẹlẹ̀ ẹni wọ́n rẹ́ láti face anybody ó dẹ̀ mọ̀ kó ti ń sá lọ ó sọ̀rọ̀ tó sọ tán ó sọ bótò tó fẹ́ sọ ó sá lọ ó tún lọ so wọ́n wá wò pé irú èèyàn wo ni bọ̀bọ̀ yìí gangan náà ó dẹ̀ máa deceive àwọn èèyàn wọ́n á máa sọ̀rọ̀ bí pé oní nǹkan tó fẹ́ offer Yorùbá and you have nothing to offer Yorùbá than talk chọ iná ni ó ní nǹkan bí ìdùbẹ́ yẹn náà lọ ó rẹ̀ gbọ́kàn tí ọba Solomon tó sọ fún ẹ ìyẹn ti ẹ̀pọ́n ilé dáadáa ó rẹ̀ wá ṣàlàyé fún ẹ lẹ́yìn ìgbà tó ṣàpọ́nlé fún ẹ tó wá sọ fún ẹ wípé olúbọ̀bọ̀ ti rí bọ̀ awọ ẹnu ó rẹ̀ kó lọ bọ ẹnu ẹ ẹnu iná ni ò ní nǹkan míì ju ẹnu iná lọ kó kọ máa sọ̀rọ̀ náà ní ẹnu iná ni ìwọ ikọ̀ náà ló sọ fún ọba ló pé dé ọ ní ọ̀fífẹ́ ló pè ní bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ ní yẹn lẹ́nu ẹ̀ náà ló ti jáde lẹ́yìn ìgbà tó bá dẹ̀ sọ ọkọ̀ tó sọ tán wà tó kó jẹ lẹ́yìn ìgbà yẹn tí ó tún máa sọ̀rọ̀ ló sọ pé ẹnu kọ òrónúkọ tó sọ̀rọ̀ ni orí ẹ ti dàrú ni òrónúkọ tó sọ̀rọ̀ síta ni ó mọ̀ kó dídí ọba aládé ó dídí àrólé Oòduà òun ló ń ta síbẹ̀ yẹn ló ń pè ní bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ nìyẹn ó sọ yẹn nígbà tó ń fẹ́ dìbò òun pariwo nígbà yẹn òun pariwo pé ó fẹ́ gba Yorùbá nation fẹ́ nu gba nation kiri ó ló fẹ́ gba Yorùbá nation fẹ́ gba Yorùbá nation kìnnì kan olóṣèlú kan kò gbọ́dọ̀ dìbò olóṣèlú kan bá jáde ó máa yẹn mọ́ látẹ̀yìn ni ó tún sọ fáwọn èèyàn gbà yẹn títí October ẹ máa gba Yorùbá nation ẹ máa gbà wò láì ní nǹkan kan lẹ̀ ó ní anything lẹ̀ ó ní any plan tó ní kò ju pé kó gba owó lọ́wọ́ àwọn diaspora lọ that is the only plan you have kó dẹ̀ bọ́ sórí social media kó dánú ó ní nǹkan tó ju bẹ́yẹn náà lọ onítọ́ bá jáde ó máa yìnbọn fún wọn ní wọn gbọ́dọ̀ dìbò níláyé ìbò election tó fẹ́ 2023 oní kò ní wáyé ẹ dán títí wọ́n ṣe election wọn lọ ẹni tó wọlé nígbà tẹni tó wọlé tán ẹni tó wọlé yẹn tó tún wọlé tán tí wọ́n release ẹ ní detention ní Kútọ́nù the same thing ẹni tó wọlé ẹ náà ló tún bẹ̀ ló tún jáde síta ló tún lọ sórí social media ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé kinní kan Bọ́lá Ahmed Tinubu ẹ foríjì wá kinní kan ẹ̀yin governors sílẹ̀ Yorùbá ẹ foríjì mi ó fẹ́ wá sí ìlú yẹn ó fẹ́ wá ṣòkú màmá ẹ kí wọ́n jọ kí wọ́n support ẹ kó wá sílé kó sì gbàkóso àwọn yẹn náà ló tún bẹ̀ again election tó ní òní wáyé ó wáyé ẹni tó bá wọlé ó wọlé Yorùbá nation ẹni tó ń pariwo ó rí nǹkan kan ṣe ó fẹ́ gba Yorùbá nation ó lọ́mọ ogun ó fẹ́ gba Yorùbá nation ó lẹ́gbẹ́ ó fẹ́ gba Yorùbá nation ó ní connection pẹ̀lú àwọn international community ó fẹ́ gba Yorùbá nation ó ní connection pẹ̀lú neighboring countries ó ló fẹ́ gba Yorùbá nation kò sí anything lẹ̀ kò sí any arrangement kankan lẹ̀ bá a ṣe máa sọ nìyẹn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tán kọ́ àwa mo ìsọ̀rọ̀ arrangement yẹn ó ti yé gbogbo wa ó ló fẹ́ gba Yorùbá nation nothing on ground ó wá sí ilé ààrẹ lọ́jọ́ yẹn nígbà tó wá nígbà yẹn tó wá sí ilé ààrẹ ó fẹ́ wá náà àwọn bàbá wa Gbóyèga Adéjùmọ̀ pẹ̀lú bàbá wa Afẹ́nifẹ́re bàbá Ayọ̀ Adébánjọ àwọn náà pressurize tó sọ fún ẹ pé tó bá mọ̀ kó bá fẹ́ ṣe nǹkan kan nílẹ̀ Yorùbá yìí ó need láti wá rí ààrẹ kẹjọ jókòó kẹjọ sọ̀rọ̀ àwọn yẹn náà sọ fún ẹ nígbà yẹn ó wá nígbà tó máa dé náà tó sọ̀rọ̀ náà ààrẹ bí ẹlẹ́rìí pé what is on ground nǹkan tá ààrẹ bí ẹlẹ́rìí nìyẹn kí ni nǹkan tó wà nílẹ̀ nǹkan bó ṣe ń pariwo pẹ̀lú nǹkan tó ń sọ yìí ogun ló ń pè yí o kí ló wà nílẹ̀ èsì tó máa fọ náà ni pé ẹ̀yin bàbá wa ẹ̀yin náà la gbójúlé mo wẹ̀ lọ́jọ́ yẹn báyìí mo ti wẹ̀ báyìí pé bọ̀bọ̀ yìí ò ní nǹkan ṣe this guy is a nuisance ni nuisance báwo ló ṣe máa wá sí wọn sọ pé ó fẹ́ ṣe nǹkan tó ní plan kankan lẹ̀ tó ní ẹni tí ọkàn pariwo lórí social media àwọn èèyàn dẹ̀rù pé bóyá o serious àwọn tó wà nílùú òyìnbó tí wọ́n ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ tí wọ́n wá bó ṣe máa jẹ bó ṣe máa mú tó ń ṣiṣẹ́ iṣẹ́ kárakára nílùú òyìnbó àwọn dẹ̀ wò pé báwọn ṣe wà nílùú òyìnbó yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ìlú òyìnbó ti sú wọn
ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ wá sí Nàìjíríà wọ́n fẹ́ wá sí ilẹ̀ bàbá wọn wọ́n fẹ́ rìn kí wọ́n yan fandafanda bó ṣe ń sọ̀rọ̀ yẹn òǹgbẹ Yorùbá nation òǹgbẹ wọ́n bẹ̀rẹ̀ sí dáwó wọ́n dáwó fún ẹ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣùgbà ẹ̀ wọ́n ṣe everything pẹ̀lú ẹ̀ wọ́n rò pé bẹ́yà ó serious ni ó dẹ̀ ní kankan tó fẹ́ họ́fà Sunday Igboho olè ní ẹ́ ọ̀lẹ ní ẹ́ Sunday Igboho ojo ní ẹ́ 419 ní ẹ́ oníjìbìtì ní ẹ́ ó ní kankan tó fẹ́ họ́fà Yorùbá ó ṣe gbogbo ẹ̀ yamayama ó dá gbogbo ẹ̀rú bàbá wa Professor Akintoye everybody ló mọ̀ bàbá ní Nàìjíríà bàbá wa ni wọ́n ti wà nínú struggle tipẹ́ nípa tí a gbọ́ pé wọ́n gbé ọ̀rọ̀ Yorùbá lọ sí UNEPO everybody were happy inú wa dùn pé bàbá yìí with his age nǹkan tí wọ́n ṣe nǹkan gidi ni ààrẹ bá wọn sọ̀rọ̀ wọ́n dìjọ sọ̀rọ̀ nígbà tó wọlé iná ló dá gbogbo ẹ̀rú pẹ̀lú ẹnu ìgbà tó wọlé iná wọn ló dá gbogbo ẹ̀rú pẹ̀lú ẹnu o lẹ́gbẹ́ o ní kankan o délé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹgbẹ́ ìlànà tí wọ́n dálẹ̀ tí bàbá dálẹ̀ náà o mú gbogbo ẹ̀ náà o fẹnu ba gbogbo ẹ̀jẹ̀ o tún wọn ká o fọ́ sí méjì o kó kákọ̀ sí tiẹ̀ kúrò ńbẹ̀ o jẹ́ kí bàbá yẹn lẹ́nu ńbẹ̀ oríṣiríṣi nǹkan ló ṣe o kò wá láti wá destroy ilẹ̀ Yorùbá àwọn vagabond nǹkan dẹ̀ believe bóyá èèyàn gidi ni ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lásán tó ń sọ tí o ṣe action bí ó létí tó ṣe o lọ sí ìgàngán tó lọ àwọn ọmọ ààrẹ tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ààrẹ tí wọ́n kò lẹ́yìn ààrẹ tó wà pẹ̀lú ẹ̀ àwọn ni wọ́n gbọ́ ẹ láyà tó fi lọ síbẹ̀ Sunday nìkan tó máa ń pè ní Sunday àrọ àtàwọn tẹ́pà àwọn sky àwọn náà gbọ́ ẹ láyà tó fi lọ síbẹ̀ nígbà tó dẹ̀ máa fi dé gàngán ó fún ọlọ́tí mẹ́tọ́ ọ̀bọ̀ débẹ̀ ó bá wọn sọ̀rọ̀ kàn bá lẹ́yìn ìgbà tó bá ṣe dékè sọ̀rọ̀ àwọn ará ìlú gbogbo àwọn ọlọ́dẹ ìlú àti àwọn ará ìlú tí wọ́n wà ń bẹ̀ àwọn ẹgbẹ́ ìlú nǹkankan àwọn ni wọ́n lọ ṣe nǹkankan tí wọ́n ṣe nínú ìgbọ̀ngàn yìí ó kàn débẹ̀ ó kàn rí ṣeríkì ó dẹ̀ padà ó dẹ̀ gba gbogbo glory yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí pariwo pé ó ṣe kí ló ṣe ó ṣe rally gbogbo àwọn rally tó ń ṣe káàkiri wọ́n clear ẹni òun gba clearance ní kó tó dé kó ṣe rally gbogbo ẹ̀ lámọ̀ gbà tó fẹ́ ṣe tọ́jọ́ state ó gba clearance ni ó fẹ́ ṣe tògùn ó gba clearance ni ó fẹ́ ṣe tèkìtì ó gba clearance ni all the rallies tó ṣe láwọn states yẹn ó gba clearance ni àwọn tó dẹ̀ ń fún ẹ ní clearance wọ́n sọ fún ẹ pé má dé kó o má lọ sí Èkó má ṣe rally kankan ní Èkó torí wọ́n mọ̀ wípé ẹni tó fẹ́ present gẹ́gẹ́ bí the next president of Nigeria Èkó ló reside sí wọ́n dẹ̀ wò pé tó bá lọ ṣe rally yẹn ní Èkó á fa problem fún president Bola Ahmed Tinubu tó ti president lẹ́nu nígbà yẹn má dé kó wọ́n sọ fún ẹ kó má dé kó bẹ́ẹ̀ torí ó lè wọ̀ bíà ojú ẹ owó tó ti gbà lọ́wọ́ àwọn tí wọ́n wà ní diaspora tí wọ́n sọ fún ẹ pé rally yẹn a ní láti ṣe tó ti dáwó ti gbowó jọ tó má fẹ́ ṣe rally ọ̀tọ̀ ló má gbowó mọ́tò ọ̀tọ̀ ló má gbowó vest ọ̀tọ̀ ló má gbowó oúnjẹ oríṣiríṣi bó ṣe ń gbà kiri nìyẹn títorí owó yẹn tó ti wọ ojú ẹ ó lè ọlẹ olójú kòkòrò 419 ó yarí orí dandan olómaṣẹ́rálì yẹn òun dánú ó mọ̀ tó fẹ́ ṣe àwọn tí wọ́n clear ẹ wọ́n clear ẹ àwọn tí wọ́n fún ẹ lówó wọ́n ti fún ẹ lówó wọ́n lè sọ fún ẹ pé gbọ́dọ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe òun ló fà tó fún wa bọ̀ sílé ẹ wọ́n bọ̀ sílé ẹ ó kalẹ̀ ó sálọ ó fò fẹ́ǹsì òun sunkún ó gba bẹ̀ ó lọ sí Iléṣà ó gba Iléṣà ó padà sí Ṣakí ó gba Ṣakí ó cross lọ sí Kútọ̀nù láti Kútọ̀nù ó fẹ́ máa lọ sí Germany wọ́n arrest ẹ̀ ilé olórí ogun tó máa ń sunkún bí ti ẹ̀yìn lọ́ọ̀yà ẹ nígbà tí wọ́n detain ẹ máa wo ojú yìí o tí ò ní kankan tó fẹ́ hàn fáwa yìí o táwọn dèdèrè kan tẹ̀lé yìí o wọ́n detain ẹ ní detention ó ń sunkún yọ̀bọ̀ ni lọ́ọ̀yà ẹ sọ daily gbé pépà gbé gbogbo àwọn èèyàn lórí wọ́n ní Sunday Igboho was crying like a baby that was the headline of the paper then Sunday Igboho was crying like a baby ó fò fẹ́ǹsì nílé ẹ àwọn kìnìún fẹ́ǹsì wáyà ó ya ilé gbogbo ara wọ́n gbé ọ̀dọ̀ nọ́ọ̀sì tó ń tọ́jú ẹ̀ pẹ̀lú màmá ẹ̀ òun sunkún níwájú ẹ̀ ó tún wá sí Nàìjíríà tó tún wá ṣòkú màmá ẹ̀ ó tún ṣe interview níta after tó ṣòkú màmá ẹ̀ tán ó wọ singlet odidi jagunjagun tó pèrè lórí ogun fẹ́ lórí ogun ó wọ singlet ṣe interview ó tún ṣe interview yẹn tó fẹ́ interview yẹn tán bẹ́ẹ̀ ló ń sunkún ló ń ṣe báyìí ló ń sunkún ló ń fọwọ́ sí kí ló fi ń lo irú drama wò ní tí ó rò wípé ọ̀rọ̀ nation la máa ń pè wọ́n dẹ̀ fi nation fi odidi gbogbo Yorùbá odidi nation Yorùbá ó fi wọ́n ta káyìí tó fi wọ́n ṣe drama ó fi wọ́n hack film Sunday Igboho olè ó fi wọ́n hack film but kọ́ńtà máa sọ fún ẹni wípé gbogbo yamayama tó ń ṣe àwa ò dá sí ẹ tẹ́lẹ̀ àwọn òde òpin wẹ̀ àwọn tó ń gbowó lọ́wọ́ wọn owó ló pọ̀ lọ́wọ́ wọn tó ń kú fún ẹ tó bá yá ojú wọn là bó tẹ̀ jẹ́ gbójú àwọn kan ti là nínú wọn àmọ́ ó máa rán àwọn ajá ẹ̀ kọ́ máa lọ sórí social media kọ́ lọ́ máa fi Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land kọ́ fi lọ́ máa tayín nígbà yẹn mọ́ this time around o gbogbo ilé tí gbogbo àwọn ajá ẹ̀ àwọn social media parasite tẹkùsítà àti wọ àti àwọn ajá ẹ̀ àwọn bloggers ẹ̀ you are all social media parasites gbogbo tí wọ́n sọ yẹn kò kàn mí
ẹni tó bá ti wá sí social media tó bá ti wá sọ̀rọ̀ ní social media lọ ní kan bú ìbú tó bá wù yín ẹ fi bú mi mú fún mi gbogbo nǹkan tó bá wù kẹ́ sọ nípa mi mú fún mi kò mú fún mi nǹkan tó bá wù yín ẹgbẹ́ ló yín sọ kò kàn mí message tèmi send olówó important sí mi bullet point lèmi fún yín àwọn point tèmi fún yín ẹ lọ sórí social media ẹ defend them you cannot defend them ẹ kàn máa débẹ̀ ẹ máa búyàn ẹ ń gbòdòdó ẹ kìnnìkan tó bá wù yín ẹ fẹ́ nu yín sọ ọ̀fẹ́ lòun anybody lè jábọ́ nǹkan táwọn sọ fẹ́ ni pé Sunday Igboho stop ṣe bẹ́ẹ̀ yé máa pepe òun pepe jáde síta sọ̀rọ̀ láàrin ajẹ́lómú ní pẹ̀kọ́rọ́ jáde síta tó bá bí ẹrí jáde síta ká sí ààrẹ directly ó ní láti máa rán àwọn ajá ẹ̀ kò máa rán gbogbo àwọn social media gbogbo àwọn èèyàn gbogbo àwọn blogger àṣetọ̀ náà kiri kò ní move wá kò sí ọkọ̀ fáwa gbogbo àwọn èèyàn mi ò bá wọn yẹn lọ́rọ̀ mi ì bá wọn lọ́rọ̀ rárá kò sí tọkọ̀ mi pẹ̀lú gbogbo tiwọn wúwo ìtọ́sọ yẹn ẹ̀wọ̀n kò kàn wá kò ṣe kọ́kọ́ fáwa lè intimidate mi ẹni tó bá fẹ́ jagun nílẹ̀ Yorùbá tó bá fẹ́ jẹ́ lórí ogun nílẹ̀ Yorùbá kò ní ṣojo kò ní sáfún detention gbogbo àwọn heroes nílẹ̀ Yorùbá lẹ́ni gbogbo àwọn táwọn wò as hero nílẹ̀ Yorùbá ní èyí wọ́n lọ detention wọ́n dìde wọ́n fèsì wọ́n sọ̀rọ̀ wọ́n dẹ̀ fèsì ẹ̀ wọ́n dúró ti nǹkan tí wọ́n sọ nǹkan tó bá dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí gbà ní báwọn èmi nígbà tí wọ́n wà tí wọ́n criticize government tí ìjọba bá dé tó bá ti sọ pé wọ́n fẹ́ wọ́n arrest ẹ̀ àti Dr. àti Chief Fẹ́mi Fálànà gbogbo wọn bẹ́ẹ̀ Dr. bẹ́ẹ̀ kọ́ra Sam Kuti and others wọ́n jẹ́ ọ̀gá tó tún ní Ìbà Gani Adams wọ́n máa wọ́n ti prepare briefcase wọn wọ́n ti prepare ẹ̀ wọ́n ti kọ́ṣọ́ síbẹ̀ wọ́n ti kó gbẹ síbẹ̀ ìfọyín everything wọ́n lọ nìyẹn wọ́n tẹ̀lé wọn wọ́n lọ sí detention wọ́n lè dé torí wọ́n mọ̀ pé just cause làwọn fight fún nígbà tí wọ́n declare Ìbà Gani Adams wanted tí wọ́n ní wọ́n wá Ìbà Gani Adams fúnra Ìbà Gani Adams ló yọjú he declared himself èèyàn kan nínú àwọn olóṣèlú ńlá kan tó lórúkọ lédè tá a fẹ́ dárúkọ wọ́n pe Ìbà Gani Adams nígbà yẹn wọ́n sọ fún Ìbà Gani Adams wípé kó jẹ́ káwọn kó sọ any country tó bá fẹ́ lọ kí káwọn rán lọ síbẹ̀ táwọn máa lọ síbẹ̀ sódà kan lọ kàwé bẹ́ẹ̀ kọ́ ṣẹ́bí tì bẹ́ẹ̀ because gbogbo àyẹn school sat ní Ìbà Gani Adams sí ni I'm talking of year 2000 1999 year 2000 kí wọ́n declare Ìbà Gani Adams wanted wọ́n ní kí wọ́n lọ sí any country tó bá wù wọ́n káwọn gbé wọn lọ síbẹ̀ kọ́ wà mẹ́ẹ̀ kọ́ fi kí gbogbo kìkìní kí gbogbo detention yìí ó fi lọlẹ̀ ìbánilára wọ́n ní báwo làwọn ṣe máa sọ pé àwọn fẹ́ lọ máa kàwé nílùú òyìnbó ẹ máa gbé àwọn kúrò ní Nàìjíríà nǹkan táwọn ń jà fún àwọn jà fún Yorùbá nínú àwọn jà fún ìran àwọn ni àwọn lè defend there in the court of law so ìbádẹ́ lókè wọ́n dẹ̀ submit ara wọn ibi tó bá fẹ́ mú mi lọ he was detained olórí ogun nìyẹn kò sí olórí ogun tó máa fún condition láti wá sí ìlú ẹ̀ wá tó kú yá ẹ̀ pé kó padà kì í ṣe olórí ogun tó máa dúnkokò mọ́ tó máa sá fún detention ó fẹ́ ṣe detention ó fẹ́ lọ detention ó dẹ̀ fẹ́ di olórí ogun ọ̀lẹ ni ẹ ò lè ní ẹ Sunday Igboho ọ̀lẹ ni ẹ ò lè ní ẹ 419 ní ẹ kí ló mean ọjọ́ tó tó ṣòkú yá ẹ nǹkan náà àwọn ọba kan nínú speech wọn kábíyèsí tí wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ yẹn wọ́n sọ fún ẹ pé o ní láti dúró de SSS àwọn ò ní láti dúró de àwọn amú ẹ dání lọ sọ́dọ̀ àwọn SSS káwọn lọ bá àwọn SSS pé mo dé o kílẹ̀ ní mo ṣe akẹniyẹn ọ̀rọ̀ akẹni kábíyèsí yẹn sọ bọ́ kò lè wọ etí ẹ̀ torí olè tó fẹ́ jà kò lè wọ etí ẹ̀ torí olè tó fẹ́ jà ó fẹ́ lọ detention ó fẹ́ lọ àtọlọ́pàá ó lè sọ pé ó fẹ́ jẹ lórí ilẹ̀ Yorùbá ó fẹ́ jẹ lórí ogun ilẹ̀ Yorùbá báwo ló ti fẹ́ possible ààrẹ Gani Adams fi ra wọn sílẹ̀ he was detained wọ́n mú wọn lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n lọ gbé wọn lọ sí wọ́n gbé kò sí ibi tó ń tí kò sí state kò sí detention tí ààrẹ ọ̀lọ́ ní ilẹ̀ Yorùbá yìí wọ́n gbé wọn káàkiri wọ́n gbé wọn lọ sógun state wọ́n gbé wọn lọ sí Èkó bíbá yìí wọ́n gbé wọn lọ bára prison wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n fà rẹ̀ lẹ̀ wàhálà tó ṣẹlẹ̀ ní my 12 nígbà tí àwọn Haúsá tó tún pa Yorùbá ààrẹ tó dìde sí wọ́n tún ní káwọn èèyàn lọ síbẹ̀ gbogbo wá lọ síbẹ̀ wọ́n á ṣe gbogbo ẹ̀ á lọ ṣe nǹkan tá fẹ́ ṣe bẹ̀ àyànjú gbogbo nǹkan tá fẹ́ ṣe àgbà Yorùbá sílẹ̀ ní òpẹrú wọ́n tún declare ààrẹ wanted àwọn fẹ́ rí ààrẹ àwọn fẹ́ rí nígbà yẹn wọ́n ti di ààrẹ wọ́n náà àwọn fẹ́ rí kíníkan wọ́n declare wanted he showed up pẹ̀lú ọ̀gá wọn Dr. Frederick Fasehun wọ́n detain wọn síbí ní Èkó bíbá láti bẹ̀ lọ wọ́n gbé wọn ó dé Àbújá he spent 40 months in detention 14 solid months in detention wọ́n dúró tì iléèwé tí yunifásitì tó ní kán lọ́wọ́ ààrẹ lọ nígbà yẹn kán lọ sí lóyìnbó tó fẹ́ fi sọ pé kán fẹ́ fi wọ́n sí exile ààrẹ táyà sọ pé wọn àwọn ò lọ lẹ́yìn ìgbà tí wọ́n ṣẹ̀dé tó gé ní freedom wọn tán ààrẹ wà lọ yunifásitì ààrẹ gba first degree wọn BSc political science wọ́n tún rán pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ láti lọ kàwé but wọ́n ò fẹ́ lọ detention
o fẹ́ sọ́lá àgọ́ ọlọ́pàá o fẹ́ ṣe statement àgọ́ ọlọ́pàá wà á dẹ̀ máa dànù wà á dẹ̀ máa lẹ́nu wà á máa dánù wà á máa sọ oríṣiríṣi nǹkan tó lè ṣe wọ́ọ̀lẹ́ jàtìjàtì a zonal coordinator yìí lóhùn zonal coordinator lẹ́kọ̀ọ́ tó bá fi ìwà tiẹ̀ sí ojú ogun tó bá ní kẹjọ pàdé á mú ẹ balẹ̀ olórí burúkú má ṣàǹfààní yìí ó wá jáde ó dẹ̀ ṣe ogun tó ń ṣe kò sí kan tó kàn wá pẹ̀lú yẹn bẹ̀t kó máa rán àwọn ọmọ ẹ láti máa ta sí ààrẹ nígbà this time around kó dákẹ́ kó wà nínú ilé kó dákẹ́ kó máa wò kó máa rí ààrẹ àbí kán pè ní kó pè kó máa sọ̀rọ̀ nípa rẹ kó máa hìlà rẹ kó dẹ̀ máa bọ́ sẹ́yìn kó máa pe àwọn ọmọ ẹ tó bá sọ pé wọ́n ìwé o mọ̀ ń pa ẹ nǹkan tí àwọn ọmọ yẹn kì í ṣe wọn náà blog fún ni ẹnu ẹ ò ká mọ́ ni àbúrò pàwọ́ àgọ̀ gèdè ló pa wá ní ó máa pọ́n ààrẹ lé wà máa rán àwọn ọmọ ẹ lẹ́yìn ẹ wà ní kó máa jáde idiot kan wà lọ́n play fídíò ìgbà tí akọ̀gbọ́n tó dé meeting pé tọ́tọ́ pè ẹ́ ní 2001 kan ni wọ́n pè ẹ́ tó sọ̀rọ̀ nípa rẹ̀ gbogbo yẹn trash ni kò kàn wá nǹkan táwọn sọ fún ẹ ní wípé wọ́n sọ̀rọ̀ ààrẹ wàá sọ̀rọ̀ ààrẹ dáadáa wàá pọ́n ààrẹ lé tó bá pè ẹ́ ní sójú mi àtọ́rọ́ mọ̀ káwọn èèyàn máa wò tó máa pọ̀ ṣùgbọ́n nǹkan tó bá ti sọ yẹn létà wàá ti wà páwọn ọmọ yẹn wàá pè wọ́n nǹkan tó ń rẹ̀ lóun ẹgbẹ́ tó fi tú ẹgbẹ́ rẹ̀ ká nìyẹn ìwọ ló máa pe lé ìwọ ló máa pe lé ló máa sọ lé fún ìwọ ló máa pe yẹn ló máa sọ yẹn fún ìjà wá dé láàrin wọn náà ló máa tún parí ẹ̀ Sunday ó fẹ́ dalẹ̀ Yorùbá rú ni kó tó dé látìgbà tó ti wà ní Kútọ́nù ẹ látìgbà tó ti wà ní Germany tó tán fi ẹlẹ́ tó wà ní Germany ilẹ̀ Yorùbá wà peaceful kẹ́ òde tán yìí náà ló bẹ̀rẹ̀ wálé tó wálé ọjọ́ mẹ́rin pé tó wálé náà ló bẹ̀rẹ̀ oríṣiríṣi ọbẹ̀ ṣe fídíò ló bẹ̀rẹ̀ tó sọ nǹkan tí agbára ẹ̀ ọ̀ka ọwọ́ mi ò tó máa fi gbọ̀ngàn fà ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ Sunday Igboho tó bá ń jábọ̀ ẹnu ẹ tó bá ń ṣe gbogbo tó bá ń ṣe wọ́n gbé sára ẹ̀ kọjá mọ́sálásí rárá wọ́n ti gbé ní àyíbá Gani Adams rárá kọ́sàn àwọn èèyàn sọ ayé peacemakers ẹ̀ ń pè mí tẹ́ bá mi sọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ ni mo ṣe fún yín yẹn tí àwọn Sunday tí ò bá ti lè bá àwọn bloggers ẹ̀ sọ̀rọ̀ kí wọ́n stop láti máa ṣe show fún ààrẹ àdìdúró torí pé orúkọ ààrẹ ó ní àwa ń lò ààrẹ ló train àwa ọmọ ààrẹ ni èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí mo ní bàbá mi ti kú bàbá kan ló bí mi bàbá mi ti kú ṣùgbọ́n ibà Gani Adams bàbá ló jẹ́ fún mi torí pé ó ń play role bàbá nínú ayé mi ibà Gani Adams ọ̀gá ló jẹ́ fún mi wọ́n dẹ̀ play role ọ̀gá nínú ayé mi àwọn tí ààrẹ build wọ́n pọ̀ rẹpẹtẹ àwọn tí ààrẹ ti build wọ́n pọ̀ rẹpẹtẹ mélòó ló fẹ́ kà àwọn tó jáde látara ẹba tí wọ́n ti dọba ó lè kà wọ́n tán àwọn bá lẹ̀ sọ̀rọ̀ rẹpẹtẹ àwọn èèyàn tó ti jáde tó ti di èèyàn pàtàkì tó ti lówó lọ́wọ́ tó ti di èèyàn ńláńlá wọ́n pọ̀ rẹpẹtẹ ta ló kọ́ ta ló produce sọ fún mi wípé ta ló train nígbà tó ti train àwọn olóṣèlú ló train yẹn èèyàn wo tọ́ka sí èèyàn kan tó jẹ́ èèyàn kan tó níláárí nínú àwọn tí wọ́n tẹ̀lé ẹ kiri ṣé bàbá Èkìtì yẹn sọ wọ́n tó gbélé ní bàbá Èkìtì tó máa ń pè ní bàbá Èkìtì ẹ̀mọ́ ìpẹ́ tó máa ń pè ní bàbá àlùkàn bàbá Èkó bàbá Èkìtì bàbá kíníkọ́ ẹ̀mọ́ pé àwọn tí wọ́n wà nínú ìlú tí wọ́n jámọ́ kankan tán ti pẹ́ nílùú tán níláárí tẹ bá dẹ̀ wo èyí tó pèrè ní bàbá Èkìtì yẹn náà olóògógóró ni ọ̀lẹ́dẹ̀ ni ọ̀lẹ́ afàjò ni ẹnu lásán tó ní ẹ̀gbọ́n Sunday gangan ni ẹ̀gbọ́n Sunday ni torí tẹ bá wo dáadáa was the time tó lọ ń ṣe ṣó kan tó ń parọ́ mọ́ wọn Ọ̀túnba pẹ̀lú Dr. Oni nígbà táwọn yẹn take care up àwọn ọmọ àwọn yẹn wọ́n take care up wọ́n gbé nígbà tó ń gbé oníye oṣù tó lò ní detention olórí burúkú yìí olóògógóró yìí tó máa jáde sí tata máa sọ̀rọ̀ ibà Gani Adams ó ní ṣe oríire ògógóró yẹn náà ló máa mú kú tẹ bá rí fisikálì báyìí ẹ máa mọ̀ wípé eléyìí tí ẹ ti ta kò ṣe tó yẹ kó máa associate mọ́yàn rárá ìwọ̀n ẹ ló máa jáde sí tata máa ṣẹnu fótófótó àwọn kan tá a mọ̀ tá a fẹ́ dárúkọ àwọn náà lọ bẹ̀bẹ̀ fún àwọn náà lọ gbà ẹ́ ní detention wọ́n dẹ̀ tún wá sọ fún ẹ alásọ̀kú jẹ̀bi ti Sunday wọ́n tún wá pè ẹ́ tẹ̀gbọ́ntàbúrò wọ́n tún pè ẹ́ wọ́n tún ní kó lọ sórí social media kó tó lọ ṣe show padà kó wá apologize kó lọ sórí social media ó tún lọ ṣe show ó tún lọ apologize fáwọn yẹn ọmọ àlè nìyẹn ẹ̀gbọ́n Sunday Igboho bàbá Èkìtì ó lè Sunday Igboho ó lè ṣé yẹn la fẹ́ sọ àbí ta ni àbí ìtòpẹ̀rẹ̀ ní wisdom treasurer Sunday Igboho olè aláìníṣẹ́ ọ̀lẹ aláwọn ní abẹ́ aláwọn lábẹ́ ẹnu orí wọn ràn ṣé yẹn la fẹ́ sọ kò ní ṣe kankan tó ṣe Yorùbá ní sọ̀tàn pariwo yìí sìn kò sí kankan bẹ́ẹ̀ kò sí róòlù kan tó play o kò lọ rálì kankan rí kò bá wọn ṣe kankan rí kò bá wọn ṣe ní tìrì the only role tó ń play ó ní wípé nígbà tí Sunday Igboho tó ń gbowó lọ́wọ́ àwọn diaspora tó ń send tó ní kó máa tó ń fi àkáǹtì ìyàwó ẹ̀ tó fi sílẹ̀ tó ní kó máa send owó síbẹ̀ tó ń send owó síbẹ̀
tí ìjà wá dé láàrin wọn àti àwọn kákọ́sì kan àwọn kan tí wọ́n lọ síbi kan tí wọ́n lọ sọ́dọ̀ àwọn olóṣèlú kan tó sọ̀rọ̀ tí ìkan nínú àwọn Sunday Arọ tó wá ṣe interview kan tó wá ṣàlàyé pé àkáǹtì ìyàwó ẹ̀ náà fowó sí nígbà táṣìírí yẹn ti tú wọ́n ti rí bí kan ṣe rí tó dìjà láàrin wọn ó wá padà wá ń lo èyí tó pèrè ní wisdom yìí ó wá ń lo àkáǹtì yẹn ló lò Sunday dẹ́n lo ọpọlọ tí ò tó kàn ń lò fún yẹn ẹ̀yin náà dẹ́n fọ́ọ̀sì trap yẹn a máa sọ fún yín pé tí òun gbowó lọ́wọ́ yẹn tó ń bá gbowó lọ́wọ́ ẹ̀ kó jáde síta ìgbà tí wọ́n ní sanwó sákàǹtì direct àkáǹtì ìyàwó ẹ̀ ló kọ́kọ́ lò nígbà táṣìírí tú ó yí sákàǹtì wisdom ìyẹn fẹsẹ̀ gbálẹ̀ kiri lóṣogbo ni o èyí tó pèrè ní wisdom yẹn o àwọn ọmọ tí wọ́n tó ẹni tó ń nulẹ̀ nínú ilé ààrẹ wọ́n jáde síta wọ́n máa fẹnu máa ṣátà rẹ̀ so mi lè bú ọ torí pé treasurer ni ẹni tó ń jẹ nǹkan tó ń jẹ iṣẹ́ ẹ̀ ló ń ṣe so mi ò yẹ bá wí máa kó nọ́mọ́ṣẹ́ ẹ̀ ṣùgbọ́n àṣírí máa tó túnjọ kan ó ti ń túbọ̀ díẹ̀díẹ̀ ọ̀dẹ̀ máa tún kanlẹ̀ ṣé ọ̀rọ̀ yẹn la fẹ́ máa sọ ni àbí iye lédìké aṣẹ́wó lédìké ọ̀dọ́kọ lédìké olóbo Sunday tó wá láti lóyìnbó tó wá dókó Sunday ní Nàìjíríà tọwọ́ pálábẹ́ ìṣègi tó dé tán tí táwọn DSS dé lólé wọn tó ń bẹ̀rẹ̀ ṣe fídíò lóru ẹ̀yin warrior ẹ̀yin kìíní kan wọ́n ti dé o wọ́n ti ń yìnbọn ọmọlé aláìníṣẹ́ oníranù ará Galatia yẹn náà jáde sí táwọn sọ wọ́n mò ń wò báyìí fine bara decent bara ló ṣe kiri Nàìjíríà máa tọrọ owó kiri ìyẹn ló jáde síta tó ń sọ̀rọ̀ ó sọ pé èmi ò mọ̀ràn sọ èmi sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan èmi ní mọ̀ràn sọ lójú ẹ̀ mi ò lè sọ mọ̀ràn sọ lójú ẹ̀ tó lọ́mọ ìpọ̀rọ̀ tí mo ń sọ òtọ́rọ̀ ni mo ń sọ gbogbo ẹni tó bá dẹ̀ ti ìtì yín tó ti sòtọ́ ọ̀rọ̀ fún yín ẹ máa wá nǹkan tẹ́ máa fi wọ́ ọ̀ṣẹ̀ dáhùn ni so kò jọ mí lójú tó lọ ṣe mí àbẹ́lẹ̀ tó pẹ̀rẹ̀ ní Yorùbá wuyì òkólòlò ṣé yẹn la fẹ́ máa sọ mo dàrú ayé àti ọ̀run lọmọbìnrin yẹn recently ló lọ gbé fídíò lady kan báyìí tó sọ̀rọ̀ sí ààrẹ nígbà tí ààrẹ wà ní Ọ̀ṣun Òṣogbo ó ti máa lọ bí 2 years sísìn torí Ọ̀ṣun Òṣogbo 2022 Ọ̀ṣun Òṣogbo tá a ṣe 2022 ó ní ààrẹ wà lórí podium ààrẹ wá ń ṣàlàyé nípa ọ̀rọ̀ Ìlọrin ìjà kan ló ń wà ní ibẹ̀ nígbà tí wàhálà kan wà ní Ìlọrin táwọn fẹ́ máa bá àwọn Yorùbá kan fa wàhálà bẹ́ẹ̀ làárẹ̀ fi ń sọ̀rọ̀ pé Ìlọrin pé ara ilẹ̀ Yorùbá ni ọ̀rọ̀ yẹn làárẹ̀ sọ ọmọbìnrin yẹn wá jáde síta ó wá bú ààrẹ ló wá sọ pé kí ààrẹ má ta sí Ìlọrin kìnnìkan ṣàṣọ oríṣiríṣi nǹkan ó sọ ọ̀rọ̀ tó sọ nígbà yẹn bẹ́ẹ̀ tọmọbìnrin yẹn ọmọ tó lẹ́kọ̀ọ́ ni àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ẹ̀ àwọn èèyàn wọ́n wá pèsè àkíyèsí pé àwọn ọ̀rọ̀ tó sọ yóò jẹ́nu ẹ lọ ó ní láti ọ̀rọ̀ yóò tọ́ sí láti máa sọ̀rọ̀ sórí Ààrẹ Ọ̀nà Kakanfò báyìí wọ́n bá ọmọbìnrin yẹn sọ ọmọbìnrin yẹn dẹ̀ jáde síta ó dẹ̀ wá ṣe rejoinder ó dẹ̀ apologize fún ààrẹ ó dẹ̀ bẹ̀ ààrẹ pé káàrẹ má bínú nǹkan tó ń sọ ìgbà báyìí káàrẹ má bínú káàrẹ forí jòun ààrẹ lè gbàgbé ẹ̀ kò sẹ́ni bọ̀dì tó sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ yẹn ti lọ ọ̀rọ̀ 2022 almost 2 years ago ìwọ Yorùbá wuyì olórí burúkú yìí ó wá ṣẹ̀ṣẹ̀ wá gbé yẹn jáde bí last week or 2 weeks ago ó wá ṣẹ̀ṣẹ̀ wá gbé yẹn jáde ó wá bẹ̀rẹ̀ sí tó ẹ̀ pé ẹ wo ọmọ kan bó ṣe ń lálé bá Gani Adams ó wá gbé yẹn jáde ó wá bẹ̀rẹ̀ sí tó yẹn ṣé Sunday Igboho máa sọ pé orí kan tí Yorùbá wuyì ṣe àbí kìí ṣe ara àwọn blogger ṣe torí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ pé ṣé tí àwọn yẹn bá ń sọ̀rọ̀ Sunday Igboho sọ kankan àwọn tó ń sọ̀rọ̀ yẹn wọ́n kàn sọ títí wọn ni ó wá gbé wọn jáde wá bẹ̀rẹ̀ sí ṣó yẹn sìn pé ẹni yẹn sọ̀rọ̀ kankan ọmọbìnrin yẹn tẹ̀tún wá jáde again ọmọbìnrin yẹn sọ̀rọ̀ láìpẹ́ yìí wá sọ fún ẹ pé Yorùbá wuyì ọ̀rọ̀ tó ń sọ yìí fídíò tó lọ́ lò yìí ó ní láti máa lórí fídíò báyìí náà òun ti apologize kí ni tiẹ̀ tó ń gbé nǹkan báyìí jáde sáwọn àwọn yẹn lè yàn àwọn yẹn lè máa ṣe ṣó lè máa gbọ́ wọn lè máa ṣe wọn bẹ̀ àwọn onífàfà kan náà máa wà lórí ṣó wọn máa ṣe gbogbo wọn máa pè wọlé wọn máa ṣe oríṣiríṣi kí ló kàn wá pẹ̀lú yẹn style yín nìyẹn a mọ̀ pé ẹ ní kankan ẹ ní anything tẹ́lẹ̀ offer kò sí kankan tẹ́ ní kó ọjà ọ̀rọ̀ kẹ́ sọ̀rọ̀ ní social media kẹ́ wà ní social media kẹ́ sọ̀rọ̀ kẹ́ kó àwọn èèyàn sábẹ́ kó máa búyàn kó máa sọ oríṣiríṣi kó máa pè ẹ máa ti tẹ́ mu wọn ẹ ti bá wọn sọ̀rọ̀ pé ìwọ pé wọlé nǹkan báyìí ni kò sọ nǹkan báyìí gbogbo tactics yẹn la mọ̀ àwọn ò sí fún gbogbo yẹn so a ti mọ̀ pé nǹkan tẹ́ wà fún nìyẹn nǹkan tẹ́ ní nǹkan yẹn kan tẹ́ ní kò jù bẹ́ẹ̀ yẹn lọ àwa náà dẹ̀ ti wá dúró tì yín báyìí àti dúró tì yín báyìí torí wọn sì social media fihàn kan ẹ̀yin nìkan kẹlẹ́ ọ̀yin nìkan dẹ̀ kọ́lẹ̀ rówó ra data bó tẹ̀jẹ̀ gbọ́n dáwó data fún ẹ̀yin ni so àmàbáyín po tó yẹ pé ẹ̀mí yá gbọ̀n tó bá mọ̀ pé Sunday Igboho tó bá mọ̀ pé ó fẹ́ jà fún Yorùbá lóòótọ́ ó lè wà ní exile ó máa jà fún Yorùbá bàbá wa MKO Abiola kọ́lọ̀ kó foríjì wọn nígbà tí wọ́n dìbò ní 1993 tí wọ́n wọlé as president of Nigeria tí Babangida tó àná election wọn tí wàhálà dé bàbá kọ́kọ́ sá lọ sí lóyìnbó nígbà tí sá lọ sí lóyìnbó àwọn èèyàn náà pé bàbá pé
ẹ lè wà nílùú òyìnbó kẹjà fún mandate yìí ẹ máa bọ̀ Naija. Bàbá yẹn wá sí Nàìjíríà ó wá jà fún ẹ̀tọ́ ẹ̀ bó tilẹ̀ jẹ́ pẹ́tọ́ yẹn kò tó lọ́wọ́ ṣùgbọ́n di hero torí pé kú sí di òótọ́. Bàbá kú sí di òótọ́ wọ́n pa síbẹ̀ o àmọ́ bàbá kú sí di òótọ́. Lẹ́yìn ìgbà tí bàbá kú sí di òótọ́ ó tún ló jẹ́ kí bàbá yẹn di hero lénìí tí wọ́n lè gbàgbé ẹ̀ láíláí tí wọ́n ti immortalize ẹ̀ with so many things. Àwọn streets oríṣiríṣi wọ́n ti name lórúkọ ẹ̀ oríṣiríṣi àwọn nǹkan wọ́n ti ṣe lórúkọ ẹ̀ wọ́n tẹ̀ tó ṣe Buhari gangan ó tún ṣẹ̀ṣẹ̀ wá hàn bàbá yẹn ó tó di wípé ó lọ bí few months tí bàbá máa lọ tí Buhari máa lọ torí pé kò ṣojo ni. Tó bá jẹ́ kí bàbá wà ní abroad tó bá kú síbẹ̀ àbíkú abẹ́là òní di hero lé ni o. Máa bọ̀ nílé Sunday Igboho ẹlẹ́nu jáwáyà máa bọ̀ nílé kó wá jà fún ráìtẹ̀. Àwọn tó sọ pé ó fẹ́ jà fún máa bọ̀ nílé kó wá wọnú gbó ó ti ló fẹ́ wọgbó wá bọ̀ nílé kó wá wọgbó. Máa bọ̀ nílé kó dúró ti àwọn tí wọ́n wá ẹ wá submit ara ẹ nílé. Èèyàn ń gbé exile èèyàn kì í gbé exile kó sọ pé ó máa jà fún ọ̀rẹ́ ṣé ẹ̀yin tẹ̀jẹ̀ tẹ̀lé ṣé ẹ̀ mọ̀ ṣé kìí ṣe wípé nǹkan mi ṣe ń ṣá. Èèyàn dọ́nu orí kankan mú jáde lẹ̀ olóhùn dé tán lẹ́yìn tó bá ṣokú yáhùn tán òun máa wọgbó lọ ní òun ní declarance anybody òun ní olẹ́gẹ̀kẹsẹ̀ ó dẹ̀ ti palẹ̀ báàgì ó dẹ̀ ti japa. Ó wá ń tanra ẹ olóhùn tán yàn ó lè tán àwa o àwọn tó dẹ̀ ń tàn a máa la ojú wọn tó jẹ́jẹ́ wa làwá jókòó. Àwọn ò ní kí Gàmbàrí àní kó má kọ fújì kó má kí ilé bàbá wa ní bọ̀tí tó wá kí ilé bàbá wa báyìí ó ti ta sí Ìbà Gani Adams tó bá ti ta sí Ìbà Gani Adams a máa dúró tiẹ̀ ni a máa dúró tán ni àwọ̀ ẹ̀ ńlẹ̀ àflọ́ ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin bàbá wa ẹ má wò wọ́n níran o ẹ tètè bá wọn paná ọ̀rọ̀ yìí.